Irú mi láwùjọ ọmọ Ọlọ́run, irú mi láwùjọ onígbàgbọ́ o. Àánú mo rí gbà tá a fi ń pè mí ó láyànfẹ́. Mo nírú mi láwùjọ ọmọ Ọlọ́run, irú mi láwùjọ onígbàgbọ́ o. Àánú mo rí gbà tá a fi ń pè mí ó láyànfẹ́. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ayérayé adúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga, ògo ni forúkọ yín. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa, Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni wá, Olúwa dáríjì wá. Bíbélì ṣáà sọ wípé gbogbo èèyàn ló ṣáà ti ṣẹ̀ tó ti kùnà ògo Ọlọ́run tá a bá rí gbogbo ọ̀nà tá a ti dẹ́ṣẹ̀ tá a ti kùnà ògo rẹ̀. Ayérayé dáríjì wá. Ọlọ́run a fẹ́ bára wa sọ̀rọ̀ ẹ lónìí. Ọlọ́run wá mí sí wa, Ọlọ́run wá sọ̀kalẹ̀. Ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ yìí kó ṣiṣẹ́ ìgbàlà. Ògo ni forúkọ Olúwa o. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Hallelujah, hallelujah, hallelujah. Ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí lónìí ni ìrí Olúwa. Ìrí Olúwa, image of God. Ìrí Olúwa. Kí ni à ń pè ní Olúwa? What is God? Ìrí Olúwa la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ lórí ìrí Olúwa yẹn, a máa kọ́kọ́ divine God. A máa kọ́kọ́ sọ̀rọ̀ nípa Olúwa. Lẹ́yìn tá a bá sọ̀rọ̀ nípa Olúwa, a máa sọ̀rọ̀ nípa ìtumọ̀ ìrí Olúwa, which means the image of God. The God's image. The God's image. Ìrí Olúwa. Kí ni à ń pè ní Olúwa? Ẹ̀mí ni Olúwa. Kí ni Olúwa? Ẹ̀mí ni Olúwa. God is spirit. Ẹ̀mí ni Olúwa. God is not flesh. Ṣé máa ń kọrin kan máa ní ènìyàn lára ẹ̀mí lolúwa. Ẹ̀mí lolúwa, ẹ̀mí lọ́lọ́run. Ènìyàn lára ẹ̀mí lolúwa. Ẹ̀mí ni Olúwa. God is spirit. God is not flesh. Kò kí ń ṣe ẹran ara bíi tiwa. God is not flesh. Kò kí ń ṣe ẹran ara bíi tiwa. Àwọn Yorùbá tún máa ń pe Olúwa ní mẹ́ta lọ́kan. Àwọn Yorùbá máa ń pe Olúwa ní mẹ́ta lọ́kan. Wọ́n máa ń pe Olúwa ní mẹ́ta lọ́kan. Ṣùgbọ́n èdè bẹ́ẹ̀ ṣé kí n pè ní èdè àbí kí n sọ wípé àgbékalẹ̀ bí a ṣe ń pè ní mẹ́ta lọ́kan yẹn kò correct tó. Instead of tá a fi máa pè ní mẹ́ta lọ́kan, a ò bá pè ní ọ̀kan nínú mẹ́ta, because ẹyọ kan ni Ọlọ́run. God is one, is not three. Tó bá ní sọ pé mẹ́ta lọ́kan, o ti ń sọ̀rọ̀ nípa Ọlọ́run mẹ́ta, o ti ń sọ̀rọ̀ nípa nǹkan mẹ́ta, three different things. Àti ń sọ̀rọ̀ nípa nǹkan mẹ́ta ni, but tá a bá sọ pé ọ̀kan nínú mẹ́ta, ẹyọ kan tí ń ṣiṣẹ́ lọ́nà mẹ́ta, Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. One that works in three entity. Ẹyọ kan ni. So Yorùbá tá a máa ń lò pé mẹ́ta lọ́kan yẹn kò ṣe tó. Instead of that, a máa pè ní ọ̀kan nínú mẹ́ta. Ọ̀kan nínú mẹ́ta, Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́. Ẹyọ kan ṣoṣo ni. We are referring to one person. Ẹyọ kan ni, kò ń ṣe mẹ́ta. One that work in three entity. Ọ̀kan ni Olúwa. Òun ni Ọlọ́run, òun ni Jésù, òun ni Ẹ̀mí Mímọ́. Ẹyọ kan ṣoṣo ni. Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́. Ẹyọ kan ṣoṣo ni. Ọ̀kan nínú mẹ́ta. Ọ̀kan nínú mẹ́ta. And àwa tí bẹ́ẹ̀ pé tá bá fẹ́ sọ mẹ́ta lọ́kan yẹn, tá fẹ́ sọ pé Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, àti ń pín Ọlọ́run mẹ́ta, àti ń sọ̀rọ̀ nípa different three gods nìyẹn. Instead of tá máa sọ pé Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, àti ń sọ̀rọ̀ nípa mẹ́ta nìyẹn. Kò yẹ ká gbé bẹ́ẹ̀ yẹn. A ò bá sọ wípé Ọlọ́run Baba tí ń ṣiṣẹ́ nínú Ọmọ, tí ń ṣiṣẹ́ nínú Ẹ̀mí Mímọ́. Tèmi rí pé mo lè sọ wípé bó ṣe yẹ ká máa pè tó correct nìyẹn. So ẹyọ kan ni, ká máa divide ẹ̀. Ẹyọ kan, one that works in three entity, tó ń ṣiṣẹ́ ní ọ̀nà mẹ́ta, á pín rẹ̀ sọ́nà mẹ́ta, á pín rẹ̀ sọ́nà mẹ́ta. Ẹyọ kan ṣoṣo ni Ọlọ́run. So a lè pe Ọlọ́run ní omnipresent. Yes, omnipresent ló jẹ́ wípé a máa pè níbí, á dá wa lóhùn. Wọ́n á pè níbòmí at the same moment and at the same seconds, at the same time. Wọ́n á pè níbòmí á tún dá wọn lóhùn. Wọ́n á pè níbòmí á tún present bẹ́ẹ̀. Á present káàkiri láyé àti lọ́run, àti ní gbogbo ibi kíbi káàkiri nínú ayé àti ní òkè. Á present sí everywhere at the same time. That is why we call him omnipresent. Omnipresent. Ọlọ́run nìkan ló tó ṣe bẹ́ẹ̀. Kò sí ẹ̀dá tó lè present. Kán pè mí lóde bí kí n tún wà ní tìbòmí, kí n tún wà níbòmí at the same time. Kò ṣe bẹ́ẹ̀. Ọlọ́run nìkan ni omnipresent. Ọlọ́run tó ń bẹ ní everywhere ní every time, omnipresent. So ohun tí mò ń sọ lẹ́ẹ̀kan wípé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run.
ẹyọ kan ni, òun ni bàbá, òun ni ọmọ, òun ni ẹ̀mí mímọ́, òun ni Jésù, òun ni Holy Spirit, òun náà ni Ọlọ́run. Ẹyọ kan nínú mẹ́ta ni. Bible reference ẹ̀ ta lè fi kín lẹ́yìn, òun ni òwe 8 verse 22 to 31. Mo máa kà fún wa òwe 8 22 to 21 ká lè mọ̀ wípé Ọlọ́run bàbá, òun ni ọmọ, òun ni ẹ̀mí mímọ́. Ó ní Olúwa pèsè mi ní ìpilẹ̀ṣẹ̀ ìwà rẹ̀ ṣáájú iṣẹ́ rẹ̀ àtijọ́. 22 yẹn ló sọ bẹ́ẹ̀. Olúwa pèsè mi ní ìpilẹ̀ṣẹ̀ ìwà rẹ̀ ṣáájú iṣẹ́ rẹ̀ àtijọ́. A ti yàn mí láti ayérayé, láti ìpilẹ̀ṣẹ̀ tàbí ayé kí ó tó wà. Ó ní a ti yàn mí láti ayérayé, láti ìpilẹ̀ṣẹ̀. Ó ní tàbí kí ayé gan tó wà rárá. A ti ṣe kí ni? A ti yàn mí. Ó ní nígbà tí ọ̀gbun kò sí, a ti bí mi. Nígbà tí kò sí orísun tí ó kún fún omi púpọ̀, nígbà tí ọ̀gbun ò tíì sí, tí nǹkan kan ò tíì sí, tí ò tíì sí orísun tó kún fún omi púpọ̀, ó ní a ti bí mi, a ti pèsè mi sílẹ̀, àní mo ti wà sẹ́. 25 yẹn wá sọ, ó ní kí a tó fi ìdí àwọn òkè ńlá sọlẹ̀, ṣáájú àwọn òkè ni a ti bí mi. 26 nígbà tí a kò tíì dá ayé tàbí pẹ̀tẹ́lẹ̀ tàbí orí erùpẹ̀. Ó nígbà tá a tó sì dá ayé tàbí pẹ̀tẹ́lẹ̀ tàbí òkè tàbí orí erùpẹ̀ tá a ti dá nǹkan kan, àní mo ti ń bẹ. Kí tó wá ní 27 yẹn sọ, ó ní nígbà tí ó ń ṣe ìpilẹ̀ṣẹ̀ àwọn ọ̀run, èmi wà níbẹ̀. Nígbà tí ó ń ṣe ìpilẹ̀ṣẹ̀ àwọn ọ̀run, èmi ń bẹ níbẹ̀. Yes, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Nígbà tí ó fi òṣùwọ̀n àyíká lé ojú ọ̀gbun. 28 nígbà tí ó sọ àwọ̀ sánmọ̀ lọ́jọ́ sókè. Nígbà tí ó fi agbára fún orísun ibú. Ó nígbà tó sọ àwọ̀ sánmọ̀ lọ́jọ́ sókè, mò ń bẹ. Nígbà tó fi agbára fún orísun ibú, mo ṣe kí ni? Mo ti wà ní ibẹ̀. Ẹ jẹ́ ká wo 29. Nígbà tí ó fi àṣẹ rẹ̀ fún òkun, kí omi rẹ̀ kí ó má ṣe kọjá àṣẹ rẹ̀. Nígbà tí ó fi ìpìlẹ̀ ayé lélẹ̀, mo ṣe kán ni. Ó ní mo tún ti wà níbẹ̀. Ẹ jẹ́ ká wo 30 yẹn. Nígbà náà ni èmi wà lọ́dọ̀ rẹ̀ bí oníṣẹ́. Ó ní nígbà náà ni èmi ti wà pẹ̀lú rẹ̀ bí oníṣẹ́. Ẹja tí wá wo ohun tó sọ, èmi sì jẹ́ dídùn inú rẹ̀ lójoojúmọ́. Èmi ń yọ̀ nígbà gbogbo ní iwájú rẹ̀. Èmi ṣe kí ni? Ó ní mo jẹ́ dídùn inú rẹ̀ ní ojoojúmọ́. Èmi ń yọ̀ nígbà gbogbo ní iwájú rẹ̀. Ẹja wá ka 31. Èmi ń yọ̀ ní ibi ìtẹ̀dó ayé rẹ̀. Ibi ìtẹ̀dó ayé rẹ̀. Ó yá o. Ó ní níbi ìtẹ̀dó ayé rẹ̀, dídùn inú mi sì wà sípa àwọn ọmọ ènìyàn. Kò wá sọ pé dídùn inú rẹ̀ mọ́ o. Ó ní dídùn inú mi sì wà sí ipa àwọn ọmọ ènìyàn. We are talking about the same being. Èèyàn kan ṣoṣo là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Bàbá, ọmọ, ẹ̀mí mímọ́. Èèyàn kan, one that works in 3 entities. Ẹnì kan ṣoṣo náà rẹ̀ is a spirit. Kò ń ṣe omi ara tàbí ẹ̀jẹ̀ ara tàbí blood tàbí flesh tí a lè fi ojú rí, tá a lè fi naked eyes rí. So èyí tí ká wá tẹ̀síwájú nípa èyí tí a wá pè ní ìrí Olúwa. Ibi tí a fẹ́ sọ̀rọ̀ lé gangan ni ìrí Olúwa. God's image of God. Bóyá ká lo any one of either of the two ṣá. Ká wá sọ̀rọ̀ nípa ẹ̀. Kí wá ni à ń pè ní ìrí Olúwa? Genesis 1 26 to 27. Ẹ jẹ́ ká wo nǹkan tó sọ nípa ìrí Olúwa níbẹ̀. Ó ní Olúwa sì wí pé jẹ́ kí a dé ènìyàn ní àwòrán ara wa, gẹ́gẹ́ bí ìrí wa. Ìrí wa. Gẹ́gẹ́ bí ìrí wa. Gẹ́gẹ́ bí ìrí wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Kí wọn kí ó jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹran ọ̀sìn àti lórí gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. Ó ní ẹ jẹ́ ká dé ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí ìrí wa. Ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀. Ní àwòrán Ọlọ́run ni ó dá wọn, àti akọ àti abo. Ibi tí mo wá ń lọ nìyẹn. Ní àwòrán Ọlọ́run ni ó dá wọn, àti akọ àti abo. Ó dá wa ní ìrí rẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé mo sọ síwájú wípé Ọlọ́run ò kí ń ṣe body, kò kí ń ṣe blood, kò kí ń ṣe skin, kò kí ń ṣe omi ara, kò ń ṣe ẹ̀jẹ̀, kò kí ń ṣe nǹkan tá a lè rí pẹ̀lú naked eyes, kò kí ń ṣe ènìyàn bíi tiwa, kò ń ṣe nature ènìyàn bíi tiwa. Òun ni ẹni tá à ń sọ nípa rẹ̀. Ó sì ní òun dá wa bí rẹ̀ ní ìrí rẹ̀. So àwọn kan tó bá sọ pé Ọlọ́run, tó bá sọ pé mo kúrú, Ọlọ́run mi kúrú, tó bá ní mo ga, Ọlọ́run mi ga, tó bá létí mi gùn, tó bá lójú mi tóbi, tó bá lẹ́nu mi fẹ̀, Ọlọ́run mi fẹ̀, nítorí pé wọ́n sọ wípé Ọlọ́run dá wa ní àwòrán ara rẹ̀.
àwòrán ara Ọlọ́run tí Ọlọ́run sọ pé òun dá wa, ìrí rẹ̀ tí ó sọ pé òun dá wa kò kí ń ṣe physique, kò kí ń ṣe physical look, òun ni wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀. No, nítorí pé Ọlọ́run kò ń ṣe ara, ènìyàn lára, ẹ̀mí lolúwa. Yes, Ọlọ́run kò ń ṣe ara, kò kí ń ṣe skin, kò kí ń ṣe blood, kò kí ń ṣe sweat, so ẹ̀mí ni olúwa. in tó wá fi pè wá ní ìrí rẹ̀ wá ni màá fi hàn wá ní ìsinyìí. Ó pè wá ní ìrí rẹ̀. Now kí ni wọ́n ń pe ènìyàn túmọ̀ sí ẹni tó lè yàn. Yes, kí wá ni a fi jọ Ọlọ́run nígbà tí Ọlọ́run ò kì í ṣe skin, kò kì í ṣe physical look, kò kì í ṣe bí a ṣe rí ló ṣe rí, tó jẹ́ spirit ni, tó jẹ́ pé kò ní shape, kò ní form, kò ní bó ṣe tóbi tó, kò ní bó ṣe gùn tó, kò ní bó ṣe kéré sí, kò ní spirit ni, kò ní shape, kò ní face, kò ní particular kíní tó lè jẹ́. So báwo wá làwa ṣe wá jọ? Nǹkan kan wà tó jẹ́ wípé nígbà tí Ọlọ́run dá gbogbo ènìyàn tán, ó dá gbogbo ẹ̀dá, ó dá ẹranko, ó dá ewébẹ̀, ó dá omi, ó dá àwọn igi ńlá, ó dá òkun, ó dá oríṣiríṣi ẹ̀dá yàtọ̀ sí àwọn ènìyàn, ó tún dá àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan káàkiri bẹ́ẹ̀. Nígbà tó wá dá wọn, ihun tó fi wá pe àwa ní ìrí rẹ̀ ni wípé ó ní nǹkan kan tí àwa fi jọ Ọlọ́run nínú gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá, tí àwọn nǹkan tó kù ò ní. Ihun tá a fi jọ Ọlọ́run yẹn, òun ni ó fi ń pè wá ní ìrí rẹ̀, tó fi ní ká dé ènìyàn ní àwòrán wa, ní ìrí wa. Ìrí yẹn túmọ̀ sí pé ihun táwa fi jọ Ọlọ́run yẹn, àwọn tó kù ò fi jọ, àwọn tó kù ò ní. Àwa ènìyàn nìkan Ọlọ́run fún ní agbára àti fi kíní yẹn jọ Ọlọ́run. Náà kí wá ni tá a fi jọ Ọlọ́run? Mo pe ènìyàn ní ènìyàn túmọ̀ sí ẹni tó lè yàn, that somebody that can choose. Ọlọ́run lè yàn, àwa náà lè yàn. Ara àwọn nǹkan tá a fi jọ Ọlọ́run ni mo try láti state fún wa yìí. Ènìyàn lè yàn, Ọlọ́run lè yàn. Mo lè choose wípé ẹni yìí mo nífẹ̀ẹ́. Ọlọ́run lè choose wípé ẹni yìí òun ni àyànfẹ́ mi. So a lè yàn, Ọlọ́run lè yàn. A lè ronú, Ọlọ́run lè ronú. A lè jọba lórí nǹkan, Ọlọ́run ń jọba lórí wa, ó ń jọba lórí gbogbo ènìyàn, ó ń jọba lórí ẹranko, ó ń jọba lórí ewébẹ̀, ó ń jọba lórí omi, ó ń jọba lórí igi. Àwa náà ń jọba lórí ara wa, torí pé ìlú tá a wà ó lọ́ba, ó níjòyè, capacity to rule. Ọlọ́run ní capacity láti rule, ó fún àwa náà ní capacity láti rule lórí àwọn kan. A lè yàn, Ọlọ́run lè yàn. Bá a ṣe jẹ́ ènìyàn yìí, a lè yàn wípé ó dá ẹni tí mo fẹ́ mọ̀ sìn ní masters tí mo fẹ́ choose fúnra mi lélẹ́yìí o. Ẹranko ò ní agbára láti choose master fúnra ẹ̀. Ẹni olówó tán bá fi lé olúwa tán bá fún náà ni pé ó dá o master rẹ̀ rèé o, ata ò fún lágbájá, o máa bá lágbájá yẹn lọ. Òun náà lolúwa rẹ̀, kò ní any alternative àbí kò ní choice láti choose wípé olúwa tí mo fẹ́ mọ̀ sìn àbí ẹni tí mo fẹ́ bá lọ, olówó mi lélẹ̀. Ènìyàn ní capacity láti choose pé no, ẹni tí mo fẹ́ sìn ní olówó mi lélẹ̀. Ó lè choose láti sin Ọlọ́run, ó dẹ̀ lè choose láti sin ìdàkejì. So ara àwọn attributes tá a fi jọ Ọlọ́run nìyẹn, tá a fi jẹ́ ìrí Ọlọ́run, tó jẹ́ pé àwọn nǹkan tó kù tí Ọlọ́run dá tí wọ́n ní nǹkan yẹn. People can do and not do. A ní báwo ni kí n ṣe pé for example sìn tán bóyá wọ́n ta ní ayé àtijọ́ tán náà máa ń ṣe òwò ẹrú, wọ́n máa ń ta àwọn kan fún àwọn kan, àwọn kan fún àwọn kan. Tán bá ta ẹ̀ fún láyé ìsìn, tán bá ta ènìyàn fún ènìyàn, tán wá fi ẹni yẹn síbì kan nínú yàrá kan pé ó yá o, ibi tá a fi ọ́ sí pé kó mọ̀ gbébẹ̀ lélẹ́yìí, mọ́ kú òǹbẹ o, ènìyàn ni wá. Tẹ́ni yẹn bá kú òǹbẹ tán, a lè gbọ́n bàtà wa pẹ́pẹ́pẹ́ tíbẹ̀ yẹn ò bá tẹ́ wa lọ́rùn, ká wá bá a ṣe máa japa, tá a ṣe máa kúrò níbẹ̀ yẹn tá a ní sí níbẹ̀ mọ́. Ènìyàn lè do beyond bí ẹranko ṣe lè ṣe. Yes, tó bá yẹ pé ẹranko ni wọ́n tà fún èèyàn tí wọ́n create yàrá kan fún pé àmọ́ fún ọ lóúnjẹ ń bẹ̀ ni kó mọ gbé bẹ̀ ni kó wà. Ẹranko ò ní capacity àbí ọpọlọ wípé mi ì láìkì olúwa ẹ̀, mi ì láìkì olówó yìí, ẹlòmíì ni mo fẹ́ sìn, jẹ́ n kúrò ń bẹ̀.